Ẹ kálẹ́ gbogbo ilé season wa ló kí n láti orí Oduduwa ti rédíò. Mo kàn fẹ́ kí a mọ ọ̀rọ̀ yìí náà ni ó ṣe pàtàkì. Kí a mọ àwọn nǹkan yìí tó ṣe pàtàkì gan-an ni kí a mọ̀. Ọ̀rọ̀ náà le díẹ̀ àbí kí lẹ́ni mo wí? Ọ̀rọ̀ náà le díẹ̀. Mo fẹ́ kẹ́ ka ọ̀rọ̀ yìí ni púpọ̀ nínú ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú ìwé ẹ̀sìn Kristẹni. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n kọ ọ̀rọ̀ kan síbi kan tó ń pè ní ogún apá mọ́kànlélọ́gbọ̀n nínú ìwé Bíbélì ní èdè Yorùbá. Mi ò mọ̀ bóyá ẹ bá kà yẹn rí. Mo fẹ́ fi yẹn hàn wá pé ká fi lajú wa ni o. Wọ́n kọ sínú ìwé Bíbélì yín, òun lẹ fi rí bẹ́ẹ̀ yẹn, Bíbélì mímọ́. Nǹkan tó kọ wọ́n ní ṣùgbọ́n iwọnyi ni a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jesu ni Mesaya, Ọmọ Ọlọrun àti pé nípa gbigbagbọ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀. Wọ́n kọ pé àwọn kọ kẹ́ nígbàgbọ́. Wọn ò kọ pé bóyá n tó ṣẹlẹ̀ rí o. Wọ́n kọ pé kẹ́ nígbàgbọ́. Ẹ rí pé ẹ̀tàn ló bá wá. Ẹ lọ yẹ ọ̀rọ̀ yẹn wò, ẹ lọ gbé Bíbélì yín tẹ́ mo ṣe túmọ̀ sí èdè Yorùbá. Ní Gẹ̀ẹ́sì náà sọ mo túmọ̀ sí èdè Yorùbá, mo dẹ̀ fi Bíbélì yín àfi sí orí ibẹ̀ yẹn fún yín kẹ́ lọ yẹ̀ wò fúnra yín. Ẹ̀yin náà kẹ́ gbọ́ ohun tó ń sọ. Mi ò fẹ́ fa ọ̀rọ̀ igun lọ títí. Eléyìí ọ̀rọ̀ a fẹ́ là wá lóye ni ká sọ jí kúrò nínú ìgbèkùn tí wọ́n fi ẹ̀sìn bọ̀ wá lójú. A wà nínú ìgbèkùn lápapọ̀ wa. Tá bá fẹ́ kí títì wà, kí omi wà, kí iná wà, kí ilé ìwé wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, aláti kópa nínú ìjọba wa. Àwọn ẹ̀sìn yìí ń bọ̀ wá lójú. N táwa ń fàyọ nìyẹn. Ẹ má gbàgbé ẹ bá wa lọ sórí www.citizenny.org. Níbẹ̀ a ti ṣe ìwé ìfihàn àti túmọ̀ sí èdè Yorùbá. Ẹ dẹ̀ rí níbẹ̀ tí a ti kọ pé a lè là yín lóye. A tún wá sọ̀rọ̀ lórí yẹn. Ẹ má gbàgbé ẹ lọ sórí www.citizenny.org. Ibẹ̀ tẹ́ bá ti tẹ̀ ẹ rí bí kan tó kọ ìwé òfin 1999 ní èdè Yorùbá. Ìyẹn ni kẹ́ tẹ̀. A gbé òfin àti àṣẹ ìlú, agbára àti àṣẹ tẹ́ni nílùú a fi hàn yín. Ẹ máa kọ, ẹ máa kà, kẹ́ bẹ̀rẹ̀ sí ní pín fún àwọn èèyàn wa. Ọ̀rọ̀ tó wà níbí báyìí wọ́n kọ sínú, wọn ò fi purọ́ o. N tó wà nínú ìwé òun la fi hàn yín. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù bóyá tí bá ń ṣe live a tún wá ṣàlàyé lórí ẹ̀. Àmọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ yìí báwo lè ṣe rí sí. Ẹ bá wa pín ọ̀rọ̀ yìí bá wa ṣe ń bọ̀. Èní ní 28th of October. Ẹ má bínú pé fún mi ìṣẹ́jú kan. Torí náà bá ṣe ń sọ lọ o. Ẹ̀tàn ló bá dé o. Lẹ́ẹ̀kan sì máa kà fún yín. John 20:31. Ṣùgbọ́n iwọnyi ni a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jesu ni Mesaya, Ọmọ Ọlọrun àti pé nípa gbigbagbọ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀. Ẹ̀tàn ni kí ni ìbàdí. Gbogbo ọmọ káàró oòjíire pátápátá. Ẹ là ojú yín. Ẹ là ojú yín. Wọ́n ti tàn wá pẹ̀lú irọ́. Wọ́n ti tàn wá pẹ̀lú irọ́ ni o. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ wa jí. Ṣé ọmọ yẹn yín? Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ wa jí. Ó ti wá di dandan báyìí ká sọ̀rọ̀ wa jí o. Gbogbo ètò yín wọ́n ń ṣe yìí. Ẹ̀tàn ló bá dé ẹ ti rí báyìí. Àròjù báyìí lọ o. Ẹ bá ṣe ń rétò ẹ bá máa pè. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ẹ bá wa dá sí. Ṣé ní wà lókè láti orí Oduduwa ti rédíò. Àròjù báyìí lọ. Ẹ lọ sórí 2031. Nǹkan tẹ́ máa rí tí wọ́n kọ òun la fi hàn yín. A tún padà wá láìpẹ́ yìí. Ẹ ṣeun ó dìgbà kan náà. Ó dàbọ̀.